ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn ọba yóò lè sọ torí tó bá sọ wọn ò lè fún wọn ní sálárì. wọ́n máa ń pé nǹkan tí mo ń sọ reality ni but tó bá sọ wọn ò lè fún wọn ní sálárì wọ́n lè gbẹ́sẹ̀ lé sálárì wọn. èmi ń sìn anybody ò fi mí jọba. wọn ò dẹ̀ bí yín kú ká má fún mi lówó. wọn ò dẹ̀ bí yín kú ká má fún mi lówó. wọn ò dẹ̀ bí yín kú ká má fún mi lówó. ẹ ò gbé programu sílẹ̀ wípé àwọn mùsùlùmí promote àwọn èèyàn kan níbì kan o. ẹ gbé programu sílẹ̀ wípé àwọn mùsùlùmí o wọ́n ṣe programu kan o tó lè jẹ́ kéèyàn ní lọ síwájú o. programu tẹ́ ṣe ni pé ká máa fọlọ́pàá gbé èèyàn. is that èbó pọ̀. èmi ò mọ tí ń pè yín ṣé pásítọ̀ Oba Solomon ní wí ni àbí babaláwo sóló bí gbogbo èèyàn bá tiẹ̀ fẹ́ sòdodo ẹnu owó yín kọ́ ló tọ́ sí kóró gbá lẹ́nu ọ̀sìnwó èèyàn. mi ò fẹ́ kí ọ̀rọ̀ mi kó yé yín ni mo fẹ́ kẹ́ máa sọ pé wèrè ni mi wípé òkè o bọ̀bọ̀ yóò mọ ọkọ̀ tó ń ṣe. ṣé wọ́n ló sọ tó yẹ ká ṣe sóní ni mùsùlùmí tí ń gbétò kalẹ̀ tí ń rán èèyàn lọ́wọ́ ni agbe tí wọ́n gan ṣe lórí afẹ́fẹ́ mùsùlùmí wà lára àwọn tí ń fún ọ lówó èyí ti jẹ́ tó ronú jinlẹ̀ kó o tó sọ̀rọ̀. wọ́n láwọn kan fi ta lọ́lọ́run wé Malam Yusuf Adépọ̀jù àti Ustaz Jamiu Adégúnwà borí burúkú ò bá séèyàn ó yẹ kó ronú gidigidi ṣé làákàyè ni ò sí àbọ̀pọ̀lọ́ dìtẹ̀ ló wà. wọ́n yàtọ̀ gédéǹgbé gbogbo ẹni àwọn bá fẹ́ figagbága pẹ̀lú ẹ̀ wọ́n jọ ń fojú kojú ni àǹfààní wà fónítọ̀hún láti sọ tiẹ̀ padà ńgbà náà. àwọn ò sì gbẹ́sìn kankan ohun tó ń bẹ nínú ìwé kó wá ní kà ṣé ògbóyìnbó comparative debate yàtọ̀ sí banilókọjẹ́ ó yàtọ̀ sí defamatory. ó wá tiẹ̀ tán bí ò tán ṣé tí yín di ni wọ́n ní kì í sọ̀rọ̀ ẹ̀sìn ní mú ta lọ́lọ́run fún àwọn tó ti bà ló kọjá wọn ni ó wá yanjú bó ṣe rí gbogbo èèyàn tó sojú ẹ̀ tó ṣe tí ò dá kó wá sọ bájá ò bá bù yín jẹ lágbárí ẹ ò ní mọ̀ sọ̀rọ̀ wèrè kálẹ̀ bírú ta lọ́lọ́run ogun bá wá ọba mímọ́ ò tún mú wọn mo sọ ẹni ọba mímọ́ ò bá mú ẹnìkankan ò ní lè mú ọba òkè ló ń gbèjà ara rẹ̀ jà ló jẹ́ kí ta lọ́lọ́run ó bọ́ sínú gbàgán wàhálà kò sì sẹ́ni tí ò lè kàn bó bá yá èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan bí n bá ṣe tí ò da ìjọba lè mú mi bọ́ba mímọ́ bá fẹ́ o ọ̀rọ̀ dìtẹ̀ mọ́ àyàn kọ́ lè yí ẹ̀sìn mi àpédìtẹ̀ ìbá ṣe babaláwo ni kó ṣe kìrìsìtẹ́nì kó tún jáwọn àlùfáà tí ń jálùfá tẹ́ ẹ bá tún fi wọ́n wé ta lọ́lọ́run ọba mímọ́ fọlá yín ya gbẹrẹgẹdẹ ṣèbẹ́yìn náà lẹ́tì tẹ́ẹ̀jọ́ ronú pìwàdà abánidá ò bá ní débẹ̀ mọ́ ẹ tọmọ ọlọ́mọ ẹni tí ń tì ní ògọ̀ èèyàn tí ń tì ní ògbọ́n. ìbò wà láti lè ráwọn ohun èlò pop tó jójúlówó rà báyìí torí gbogbo àwọn ohun èlò tá a fi ń ṣe pop lẹ̀rú gbà wá láti rà ká má bàa dónírọ́lọ́dún oníbàárà. má ronú jìnnà mọ́ ọ̀nà àbáyọ kan pàtàkì lèyí fẹ́ni tó bá fẹ́ rojúlówó. pop materials tó jójú dá ibi tẹ́ ẹ ti lè rí jẹ́ kí n sọ. kódà bó jẹ́ speedy materials náà. bgc tó ń bẹ níjẹ̀bú òde ibẹ̀ gangan lójúdá rẹ̀ wà. bàbídá global concept ní tójúlówó. orúkọ wọn jẹ wọn lógún ló fi tójúdá ni wọ́n ń gbé sórí igbá tiwọn. àwọn ò kì í so níjàmbá tí ń tagbara gùdù kálẹ̀. ṣé pop cement lẹ́yìn fẹ́? bójẹ́ ug filax ni. tọ́bọ̀ndì ńkọ́ pẹ̀lú fínkó bọ̀ndì náà. waterproof pẹ̀lú àwọn ohun èlò míì. kò tó tán síbẹ̀ wọ́n tún fa àwọn ohun èlò tá a fi ń ṣe pop rẹ́ǹtì tẹ́ ẹ bá fẹ́. owó péréte ni kò gún pa àwọn èèyàn mọ̀. jákèjádò gbogbo ilẹ̀ Ìjẹ̀bú ní lọ́wọ́ jáde ibi ẹ bá ti fẹ́ rajà wọn ni ẹ sọ. gbogbo orígun Nàìjíríà lọ́jà wọn lè dé ibi ẹ bá ti fẹ́ ni. bó jẹ́ kí ẹ bá yín gbé ránṣẹ́ bẹ́ẹ̀ sì fẹ́ wá gbé. bó jẹ́ lọ́pọ̀ yanturu ni àbílẹ̀yọ ẹyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wọ́n sílẹ̀ 08050915734 tàbí 09061909937 BGC ló ń tojúlówó ohun èlò POP pẹ̀lú screening. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.